Nobody can open his mouth pé ogun ẹgbin ọ̀run ṣoògùn owó ni nítorí pé ó ti lówó torí pé ó ti kọ́ mansion ṣé o mọ májẹ̀mú tí ń bẹ lórí rẹ̀ ni olúkálukú ló gbé májẹ̀mú rẹ̀ wáyé bó ṣe ní mansion tó ń sọ lẹ́ni ó jìyà ó gbọ́rọ̀ tábúrò ẹ̀ sọ ni máa gbọ́ ọ̀rọ̀ tábúrò ẹgbin ọ̀run sọ ó ní nígbà tí ìyá àwọn kú ó láwọn ọ̀rá rẹ̀ ó ní kọ́ lọ́n jọ kó ràn òun lọ́wọ́ káwọn ọmọ yìí mọ̀ra rẹ̀ lọ́wọ́ òun tí ẹ yé kò sí pé bóyá àgbọ́ pé bóyá ara òun ò yá àbí nǹkan kan not until after she die láṣà tó mọ̀ pé there is something she is nursing within. Would you ever know? Ṣé o lè ever mọ̀ pé màmá yìí ní àìsàn kan tó nọ́ọ̀sì nínú àgọ́ ara kò sẹ́ni tó mọ̀. Ohun tí ojú ìránṣẹ́ Ọlọ́run rí. Mo kíwa mo kíwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí orúkọ tèmi ò yí padà rárá Yèyé Dára Kówé kó òǹdè mi ń jẹ́ bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ lórí ìkan lára àwọn sísítà wa Ẹ̀gbin Ọ̀run tó jẹ́ Ọlọ́run nípè lẹ́nu ọjọ́ mẹ́ta láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ni mo ti ń rí oríṣiríṣi fídíò tí ó ń jáde tí ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ oríṣiríṣi nǹkan tó wù wọ́n ṣùgbọ́n ṣá ó dunni jọjọ wípé a lè rí lára àwọn tí wọ́n jọ jẹ́ wòlíì yálà nínú orin ẹ̀mí àbí nínú iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n lè máa sọ wípé ó ṣoògùn owó òun ló ṣe ní gbogbo owó tó níyẹn òun ló ṣe ní empire yẹn àti oríṣiríṣi nǹkan kan kódà ọ̀pọ̀lọpọ̀ tún sọ débi wípé aṣọ funfun tó ń wọ̀ yẹn kọ̀ọ̀kan déédéé máa wọ̀ ọ́ wọ́n ní ọkùnrin yẹn ní nínú fídíò yẹn tí mo tún come across ọkùnrin yẹn ní Ọlọ́bàtálá ni ipe aṣọ funfun náà máa ń wọ̀ ipe ó kàn wá gbé títí ẹ̀ gba ọ̀nà ẹ̀sìn Kérúbù and Seraphim ni nǹkan oríṣiríṣi lọ ní kálukú ń sọ. Ta ló lè sọ òtítọ́ àti òdodo ọ̀rọ̀ yìí Ẹ̀gbin Ọ̀run fúnra ara rẹ̀ ṣùgbọ́n ó ti lọ ta tún ló tún lè bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà lẹ̀ bóyá ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ àwọn àbúrò rẹ̀ ẹbí ẹ̀ jẹ́ sọ pé àbúrò ẹ̀ àtọkọ ẹ̀ ọkọ ẹ̀ sì ti sọ oríṣiríṣi nǹkan wípé àìsàn ó ní àìsàn lára oníkálukú ló mọ nǹkan tó ń bò mọ́ra ṣùgbọ́n there is something tí mo tún rí nínú ọ̀rọ̀ ní Ẹ̀gbin Ọ̀run ńgbà tó wà láyé máa sọ wípé òun ò kí ń fi ọ̀rọ̀ òun lọ̀yàn kó tó di wípé kò fi ọ̀rọ̀ ẹ̀ lọ̀yàn á ti kọ́kọ́ fi máa lọ̀ nígbà kan experience tó bá ní òun ló máa mú tó máa fi gbé dání tá fi máa swallow nǹkan ẹ̀ ìwọ tó bá dẹ̀ rí situation tó wà lórí ilẹ̀ ayé sìn kó tó fi ọ̀rọ̀ ẹ̀ lọ̀yàn wàá rò lẹ́ẹ̀mejì ò kò ń ṣayé social media yìí o torí wọ́n á máa rìkọ́ọ̀dù ẹ̀ àbí kẹ́ ìjọ tí nǹkan kékeré ó bá tẹ̀ ti rò pé wọ́n ní àṣírí ẹ̀ kékeré dání báyìí wọ́n máa tọ́ ẹ níjà ni wọ́n á máa tọ́ ẹ níjà kẹjà torí kíní ìyá máa gbé wọn kù kan sọ síta be careful kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ẹ̀gbin Ọ̀run ó ga. èwo nínú yín ló sọ wípé ká má ṣe justice for Ẹ̀gbin Ọ̀run gbogbo ẹni tó sọ wípé ká má tú àṣírí ìkọ̀kọ̀ ikú tó wà nídìí ikú Ẹ̀gbin Ọ̀run ẹni náà ò ní bọ́ lọ́run lé tó bá kú ẹni náà kò ní gbégbé ayé ìrọ̀rùn ẹni tó bá wá sọ wípé ká dákẹ́ pé gbogbo ń tà ń sọ ìrádaràda ni irú ẹni bẹ́ẹ̀ máa kú bébí ọ̀run ṣe kú láìpẹ́ yìí èpè kọ́ o ẹ jẹ́ ká wò ó mo sọ̀rọ̀ yẹn lánàá mo ní ẹni tó ní church tí a ò ṣe ayẹyẹ ìgbẹ̀yìn fún ó kúta ìkú àbúrò ẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ṣeré bí ọmọ kékeré lórí bẹ́ẹ̀dì ó ń ṣe selfie ó ń rẹ́rìn ẹnìkan kan tiẹ̀ tí ń ṣe ojú báyìí ó ń ṣojú báyìí ẹ já kíyèsí ọkọ ẹ máa sọ̀rọ̀ ó takọ́sọ́ ó di ọ̀rọ̀ property di sí ìdí wákàtí tá a wà yìí ta lẹni tó sọ̀rọ̀ wípé nínú àwọn mọ̀lẹ́bí ẹ̀ pé ó rí ẹ káwọn ṣe nǹkan báyìí wọ́n á lọ pa àwọn aláàfáà bíi 4-5 kan sínú pálọ̀ wọn láwọn ń ṣàdúrà tó bá jẹ́wọ́ náà ṣo lè gbarú ẹ̀
tó bá já àwọn ọmọ ìyá àdúrà yìí tó bá já àwọn ọmọ ẹ̀ ti dàgbà ni mo mọ̀ wípé irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀. ìwọ̀nba tí mo fẹ́ kẹ́ gbọ́ nípa ti tọkùnrin yìí nì ẹ̀yin èèyàn mi gbogbo èpè tó ń ṣẹ̀yìn òun ló ní gbogbo èpè yẹn. orúkọ mi ni wòlíì àti òǹkọrin ẹ̀mí Mọ́rẹ́níkejì, ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Egbin Ọ̀run. Mo jẹ́ ọmọ ìlú Oǹdó ní Òkègbó, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kì í sábà sọ pé ọmọ Oǹdó ni mí torí mo láìkí kéèyàn pè mí légùn. Ọmọ Tógò ni má sábà pera mi. Tí mo ṣe máa ń fẹ́ pera mi légùn ni pé mi ò dóńdó rí. Ìlú bàbá mi ni lóòótọ́, àmọ́ nǹkan ẹyọkan tó gbé mi débẹ̀ lẹ́ẹ̀kan rí òun ni pé mo lọ kọrin níbẹ̀. Bọ̀ ìlú Tógò omi ibẹ̀ ni mo mu, ìtorí ẹ̀ ló fi jẹ́ pé ìwà wọn gan ló wà lára mi. Yorùbá ń gbà mí, Yorùbá lè máa báyàn ṣe nígbà míì, àmọ́ kínú máa bí èèyàn sẹ́ni téèyàn ń bá ṣe. Bọ̀ Tógò a máa ń ṣe sán láàrin ajé ni mo ní pẹ̀kọ̀rọ̀, torí ẹ̀ mo ṣe fẹ́ràn láti máa pera mi lọ́mọ Tógò toró mi bẹ́ẹ̀ mo mú. Yorùbá bẹ́ẹ̀ rẹ́rìn wọ́n fẹ́ pa ẹ́ tán. Mo bẹ̀rẹ̀ ìrìn àjò orin kíkọ ní 2014. Ẹ̀mí yẹn ni mo ti gba ìmísí orin. Nígbà tí màá sọ̀kalẹ̀, ohun tí mo rí ni pé wọ́n kòwé tó pọ̀ jáde wá pé gbàtẹ́ wà lórí òkè ẹ̀mí o, nǹkan báyìí lẹ̀ ń kọ́ o. Tí n bá dẹ̀ ti wò báyìí, tí mo ṣe ń wo nǹkan tí mo kọ yẹn, inspiration tune ẹ̀ máa kọ́. Á dẹ̀ dùn létí gbogbo èèyàn, àwọn máa sọ wá mo ní ṣé mi náà fẹ́ dolórin rèé? Láti inú iṣẹ́ medical doctor mo wá dolórin. Ó ga o. So nínú ìrìn àjò yẹn èmi ò mọ bó ṣe ń ṣe é, mi ò mẹ́ni tí mo tiẹ̀ lè pè. Níjọ́ kan, ọmọ kan nínú church tí mo. ṣé ẹ ń gbádùn ẹ? ṣé àlàyé tó ń ṣe yẹn ṣé ẹ ń lísìn sí? ó lóun ò kì í ṣolórin tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun gòkè ẹ̀mí ni trance ní ìgbà tó máa padà tó sọ̀kalẹ̀ ẹ̀mí ló di olórin àgbáyé. ṣùgbọ́n ibi tí mo wá fẹ́ kẹ́ gbọ́ gangan ibẹ̀ ni mo fẹ́ mú yín dé. Egbin Ọ̀run lénìí wọn ò mọ bó ṣe bẹ̀rẹ̀. Nígbà tí mo wà ní ọmọ ọwọ́ oṣù 3. ẹ gbọ́ o. Mo bẹ̀rẹ̀ sí ní sunkún lọ́wọ́ màmá tó bí mi. Ẹkún yẹn pọ̀ gan-an. Meanwhile, ọmọ kan ṣẹ̀ṣẹ̀ kú lọ́wọ́ màmá tó bí mi. So nígbà tẹ́mi bẹ̀rẹ̀ sí ní sunkún yẹn, mi ò mú yàn mọ́, wàhálà yẹn pọ̀. Màmá yẹn bẹ̀rẹ̀ sí ní gbé mi kiri. Ó wò bí ẹni pé ṣọ́mọ ilé náà tún máa kú lọ́wọ́ òun ni. Màmá yẹn wá gbé mi lọ bá bàbá tó bí tó jẹ́ oníṣègùn. Bàbá yẹn ní mò ń rí àwọn ẹ̀mí kan ni. Wọ́n wá wò pé bóyá ọmọ tó kú lọ́wọ́ wọn gbà yẹn, bóyá ẹ̀mí ọmọ yẹn ló wọlé tí mò ń rí. Bàbá yẹn wá ní kí wọ́n já gbẹ́rẹ́ sójú mi, bóyá mi ní rí ìríkùrí mọ́. Àmọ́ sí ìyàlẹ́nu Ọlọ́run, lẹ́yìn tí wọ́n já gbẹ́rẹ́ yẹn, mi ò mà yé sunkún. Màmá tó bí mi bá gbé mi pa, ó ló dàbí pé ọwọ́ bàbá òun ò rán, ilé Ọlọ́run lòun máa gbé ọmọ yìí wọ̀. Nígbà tó gbé mi dé church yẹn jẹ́ kérúbù. Bàbá tó gbà mí lọ́wọ́ ẹ̀ nígbà tó gbé mi dání ṣe ló bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ̀mí pé ọmọ abálẹ̀ sọ̀rọ̀ káàbọ̀. Mọ́mì mi ń wojú ẹ̀ pé kí ló ṣe bàbá yìí, kí là ń sọ, kí ló ń sọ. Mọ́mì mi wá sọ lọ́dún náà lọ́hùn, wọ́n ní bàbá yẹn wá sọ fáwọn pé ọmọ yìí àwọn áńgẹ́lì ló ń bá pé o, pé àwọn áńgẹ́lì ló ń rí, ó dẹ̀ ń sọ̀rọ̀ ni, kì í ṣe pé ó déédéé ń sunkún. Ọ̀rọ̀ tó ń sọ ó fẹ́ bá àgbáyé sọ̀rọ̀ ni. Bí bàbá yẹn ṣe gbé mi, wọ́n ní ẹkún yẹn stop lẹ́sẹ̀kẹsẹ̀. Bàbá yẹn wá sọ pé ọmọ yìí ti wà láàrin àwọn áńgẹ́lì o, ó dẹ̀ máa bá wọn kẹ́gbẹ́ fódìdí ọjọ́ 3. Bàbá yẹn tẹ́ mi sílẹ̀, mo wà nínú ìrìn àjò ẹ̀mí ọjọ́ 3 ní ọmọ oṣù 3 fún ọjọ́ 3. Wọ́n ní ìrìn àjò ọjọ́ 3 yẹn, wọ́n ní ẹyẹ kan máa ń wá sórí igi ní agbègbè ibi tí ilé ìjọsìn yẹn wà. Wọ́n ní ẹyẹ yẹn á máa ké. Wọ́n ní tẹ́yẹ yẹn bá ti ń ké, wọ́n ní mo máa ń jí sásìkò pé mi ní àmà ké. Wọ́n ní atúmọ̀ sí ń túmọ̀ ohun tí ẹkún yẹn túmọ̀ sí. Títí nígbà tó yá, bàbá mi bá bẹ̀rẹ̀ sí ní pariwo pé
ó rí ọmọ àbàmì tó gbé wálé yìí ọmọ adójú ti ni òun kọ́ lòun bí o aláàjì lòun òun ọmọ bí tó ti ṣàgbákò ìbíkúbi ọmọ tó gbé wálé bàbá mi bá lé màmá mi jáde nínú ìrìn àjò yẹn ó ní ọmọ ìbẹ̀rù ló gbé wálé òun ò lè bá ọmọ báyìí gbélé o ó yọ àdá ló bá bẹ̀rẹ̀ sí nílé mọ́mí mi kìtì nìyá yẹn jábọ́ sí gọ́tà nígbà tó jábọ́ sí gọ́tà eyín iwájú rẹ̀ yọ màmá yẹn léjì bí mo ṣe léjì yìí àmọ́ gbogbo abiyamọ ìlàkàkà yín lórí ọmọ ẹ kú jèrè wọn ẹ ní ṣiṣẹ́ lẹ̀fẹ́ lòmíì jẹ màmá yẹn gbé ọmọ ẹ nígbà tó yá kò síbi tó máa gbé mi sùn sí ó wá bẹ̀rẹ̀ sí ní lọ ṣàgbé lábẹ́ bridge níbi Ìbàdàn street ní Èbúté Mẹ́ta nígbà tó ṣàgbé dé ìkóríta kan wọ́n pàdé arábìnrin kan lọ́jọ́ náà lọ ìyẹn ní madam ṣé o ò lè máa fọṣọ ni ọmọ àkókò ló gbé dání yìí ó gbọ́mọ̀ kókó dání ó gbé sínú òtútù ó bẹ̀rẹ̀ sí ní fi ṣàgbé ó ṣe wáṣẹ̀ míì kó máa ṣe kó lè protect àlàáfíà ọmọdé yìí mọ́mì mi ní màá fọṣọ tí n bá rí ló bá gbé mi kán ló bá tẹ̀lé obìnrin yìí wọnú géètì ẹ̀ kó lè lọ́ọ́ bá fọṣọ nígbà tó dénú ọgbà obìnrin yẹn ó tẹ́ aṣọ kan sílẹ̀ ló bá tún gbé mi sórí aṣọ pé kóun wọlé lọ kóun lọ kó aṣọ ọ̀dọ̀tí wá láti wá bá arábìnrin yìí fọ̀ kí màmá mi tó tún dé ìnàkí ti bọ́lẹ̀ lórí igi ó ti gbé ọmọ ẹ̀gúngi lọ nígbà tí mọ́mì mi máa jáde yéè ẹ gbà mí ta ló gbé mi lọ́mọ igbe rẹ̀ ló máa fi sẹ́nu kò rọ́mọ o àṣọmọ wà lọ́wọ́ ìnàkí lókè tí ìnàkí ń bá ṣeré wàhálà yẹn pọ̀ nígbà tó yá wọ́n gbúrò ẹkún ọmọ látòrí igi wọ́n ní kí ọ̀bọ gbé ọmọ lẹ̀ kó máa gbẹ́lẹ̀ o títí àwọn tó ń yíwọ́ padà náà padà fi nǹkan bá ìnàkí yìí sọ̀rọ̀ kó tó padà ju ọmọ látòkè sílẹ̀ ńlẹ̀ bí màmí ṣe gbé mi kán báyìí ló bá tún gbé mi sá lọ pé òun ò ṣiṣẹ́ mọ́ ọmọ tó torí ẹ̀ léwu jáde ńlé òun nìnàkí tún fẹ́ máa gbé kiri yìí nígbà tó yá ó padà ó pe àwọn èèyàn kán lọ bẹ bàbá tó bí mi kán lè jẹ́ ó wọlé wọ́n jẹ́ ó wọlé lóòótọ́ àmọ́ kò yé fìtìná tì ìyá yẹn nígbà tí mo pé ọmọ oṣù mẹ́jọ mo bá takú pé mọ́mà máa rìn o mo ti bẹ̀rẹ̀ sí ní rìn gbogbo ayé tuntun ń sá fún mi wọ́n ní ọmọ ìbẹ̀rù rèé eléyìí ò ṣeé pè lọ́mọ wọ́n máa ń gbé mi pamọ́ wọn fẹ́ kẹ́nikẹ́ni ó rí mi pé ọmọ tán bí lọ́jọ́ sí rèé bóyá mi ò lọ́rẹ̀ẹ́ gbogbo èèyàn lọ tá mi wọ́n ní ọmọkọ́mọ ni mí wọ́n ní àǹjọ̀nú ni ó rìn wọnú ìyá ẹ̀ ní bí iṣẹ́ ìránṣẹ́ ṣàṣe bẹ̀rẹ̀ rèé o nígbà tó yá bàbá mi ní adójú sí ni ọmọ ní òun náà máa yẹ̀yẹ́ ẹ̀ máa bà ojú ẹ̀ jẹ́ wọ́n máa padà sílé kéw torí aláàjì lòun ló bá dá mi padà sílé kéw kéwú ni mo kà títí mo kẹ́tìrà mo sọ́kì àlùkùrán ó màmá ó ṣe wàlímọ̀ fún mi lẹ́yìn tí mo ṣe wàlímọ̀ tán mo ké ìtumọ̀ back to back àmọ́ síbẹ̀síbẹ̀ ibi tó rí máa gbé mi dé ó padà jù mí síbẹ̀ ògo fún Ọlọ́run lókè ọ̀run. Gbogbo iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. ṣé ẹ̀ ń gbọ́ ǹjẹ́ ẹ gbọ́ àlàyé Ẹ̀gbin Ọ̀run fúnra lára wọn ṣe bó dóhùn wọn mọ̀ àwọn ni wọ́n ń sọ̀rọ̀ nínú fídíò yẹn ṣé ò ń gbọ́ àlàyé bí ìrìn àjò ayé wọn ṣe rí láti inú oyún títí tán fi bí wọn ohun tí ìlàkàkà tí ìyá wọn tó là kọjá lórí pé bí Ọlọ́run ṣe ṣẹ̀dá àwọn. Spiritually. ṣé ò ń gbọ́ ẹ jọ̀ọ́ mo yìí máa play síwájú sí o níwọ̀nba tó gbọ́ ẹ̀ wàá ti rí wípé kì í ṣènìyàn lásán wọn kì í irú èèyàn bíi tiwọn yẹn pẹ̀lú àlàyé tán fẹnu ara wọn ṣe ń bì yìí irú wọn ò ń ṣèèyàn lásán ìwọ tó bá ní àwọn àkàndá èèyàn ní sàkání àbò bí wọn lọ́mọ wàá mọ irú èèyàn tí wàá mọ ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ àwọn fámílì ẹ̀ tí ẹ̀dẹ̀ ń sọ wípé àwọn àbúrò ẹ̀ àti ọkọ ẹ̀ pé wọn ò tara tó bó ṣe yẹ kán tara bó yẹ kán máa sunkún kán máa gbára ṣánlẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn ẹ ò mọ nǹkan tí Ẹ̀gbin Ọ̀run tí wọ́n tó ti bá wọn sọ ókè ẹni kí ló dé fine everybody ń wòó pé kò yẹ kí wọ́n tètè sìn wọ́n ti tètè sìn and so on ṣùgbọ́n ṣá tí mo fẹ́ kẹ́ mọ̀ kò sí àwa blogger ẹ jẹ́ ká ṣọṣe a máa ń fẹ́ mọ fín ìdí kókó wà rest láìfù ti wá a kì í fẹ́ kéèyàn kankan kó súnmọ́ mi ti ẹ̀ ń láìkì kéèyàn máa kó máa ranjú kó ní láìfù tiẹ̀ kó máa live ẹ̀ bó ṣe wọ̀n ẹ́ kó máa wá sọ pé dandan bí èèyàn kan ṣe live life ẹ̀ o ní láti mọ̀ ibi tó rìn tó dáa ibi tó rìn tí ò dáa ta ni ẹ́
gbogbo ẹ̀yin blogger tẹ́ ẹ̀ rí ṣe tẹ́ ẹ̀ rí content tó jẹ́ pé justice for Ẹ̀gbin Ọ̀run òun ló tún kù tẹ́ fẹ́ ṣe ẹ lọ wá ṣẹṣẹ kó ṣì dànù kẹ́ kó ṣì lọ. ṣé ẹ mọ̀ àṣà ní ọ̀rọ̀ tẹ́gbin Ọ̀run sọ tó bá àwọn àbúrò ẹ̀ ọkọ ẹ̀ àtàwọn tó súnmọ́ tó wà ní ẹ̀gbẹ́ ẹ̀ nígbà tó jáde láyé tó mí kanlẹ̀ àṣà ní nǹkan tó sọ fún wọn. ǹjẹ́ tí ẹ ti rò ó pé bóyá bí Ẹ̀gbin Ọ̀run ṣe sọ wípé kí wọ́n sin òun nìyẹn ẹ mọ̀ wípé tóun bá jáde láyé o kí wọ́n má jẹ́ kí òkú òun di ijọ́ kejì o àbí ijọ́ kẹta o ẹ tètè sin òun. ǹjẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ bóyá òun gan ló ra pósí ara ẹ̀ sílẹ̀ ẹ mọ̀ gbogbo àwọn nǹkan tí kò kàn yín yẹn lẹ fẹ́ mọ̀. òkè ọ̀rọ̀ tí Ẹ̀gbin Ọ̀run tó bá ọkọ ẹ̀ sọ last ọ̀rọ̀ tán jìjọ sọ ṣé ẹ̀yin expect pé kí ọkọ ẹ̀ kó bọ́ síta ìgbà tí wọ́n interview ẹ̀ tí ọkọ ẹ̀ ń sọ̀rọ̀ gbogbo nǹkan tán jọ ń sọ tó jọ nǹkan àṣírí are you now expecting that man láti máa split everything out? No now. ibi tí kò yẹ kó sọ̀rọ̀ dé ara wèrè tẹ́ ṣe títí lórí ọ̀rọ̀ Wùnmí nìyẹn. on a good day mi mọ reason why tẹ́ ṣe ń lọ ranjú mọ́ private life Wùnmí ó ní relationship pẹ̀lú late Mohbad ìyẹn ò fún yín ẹ̀ ń wá justice for Mohbad ìyẹn ò fún yín ní àǹfààní láti sọ wípé ẹ ní láti máa ṣe kíni ẹ ní láti máa monitor life ẹ àbí private life ẹ nǹkan tó bá ṣe bó bá jẹ bó bá mu níwọ̀ntúnwọ̀nsí ní nǹkan. ẹ tún wáá fẹ́ gbé ọwọ́ wèrè yẹn wọ inú Ẹ̀gbin Ọ̀run wo ẹ̀yin sísá Ẹ̀gbin Ọ̀run lọ́dọ̀ ti tèmi Dára lórúkọ tèmi ń jẹ́ o ẹ bá rí fídíò yìí bí òkú sísà yín bá dùn yín bí ò bá dùn yín ó bá máa fi máa tó bí 6 months upward ẹ mọ̀ lára bó bá dùn ọkọ wọn bí ò bá dùn ọkọ wọn wọn ò jọ gbé papọ̀ ọkọ Ẹ̀gbin Ọ̀run ní àwọn ò divorce wọ́n ṣe legal marriage ni wọn ò dẹ̀ divorce wọ́n separate ni separation lásán náà wà ó bá dùn bí ò bá dùn bó bá jẹ́ ogún ẹ̀ ní bí ò jogún ẹ̀ ní ó kù òun ó kù Ọlọ́run ó kù Ẹ̀gbin Ọ̀run. ṣùgbọ́n ṣá ohun tí mo mọ̀ ni wípé ẹni jogún kò dàbí ẹni tí ogún gbé o. Ẹ̀gbin Ọ̀run tó ṣe wàhálà tó mọ ọ̀nà tó tọ̀ tó mọ ìrìn tó rìn tó mọ nǹkan tó ń ṣe tó fi kó gbogbo ọ̀rọ̀ yẹn tó fi kó jọ. àbí kò yé yín báyìí tí ọ̀pọ̀lọpọ̀ yín pẹ̀lú ìlara àti ìkíní ó lọ ṣoògùn ni ó tẹ nídìí ni ó ṣe kíní kan ẹ ti fetí ara yín gbọ́ níbí ó ṣoògùn ni ó tẹ nídìí ni ẹ ti gbọ́ tó fẹnu ara ẹ̀ sọ ó ní bàbá òun aláàjì ni kódà òun kéwú kò sí nǹkan tó ń pè ní kéwú tó òun òkè òun tún ṣe wòlímà. now láti kékeré ló ti ṣàlàyé wípé aríran ẹni ẹ̀mí lòun dẹ̀ nínú ìgòkè pé òun gòkè nínú kérúbà sẹ́ráfù orí òkè tó ń wọnú ẹ̀mí tóun máa sọ̀kalẹ̀ orin jáde so òun ló mọ ọ̀nà tó fi kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tó fi jọra wọn tó fi lè rí gbogbo nǹkan tó kójọ yẹn tó kójọ. ìwọ tí òye ilé ayé bá yé wàá mọ̀ wípé ṣé ọkọ ẹ̀ ọba mọ ìrìn àjò gbogbo ibi tó ń rìn dé ibi tó ń ṣe gbogbo bó ṣe ń ṣe everything ṣé àwọn sísítà ẹ̀ wọ́n bá mọ gbogbo bó ṣe ń ṣe tí gbogbo ẹ̀ ń bà tó ń tù àbí kò lè possible ó ní nǹkan ti kú. àdúrà tèmi ni wípé gbogbo property tó fi sílẹ̀ kí ó má bàjẹ́ kí ó lè ṣe kíni kó lè wúlò fún àwọn ọmọ tó fi sílẹ̀. ṣé rí ọkọ ẹ̀ àti sísítà ẹ̀ kò sí wàhálà àní tó bá fi máa gbẹ́nu lé 6 months tẹ̀síwájú wọ́n á bẹ̀rẹ̀ sí ní mọ̀ lára. ìwọ̀nba ni kẹ́ tútùkùtù nínú ìrìn àjò Ẹ̀gbin Ọ̀run ẹni ẹlẹ́ni ti lọ sùn wọ́n ti tètè sìn bóyá ohun tó ti sọ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn wípé tóun bá ti kú kí wọ́n sin òun. ò mọ àjọsọ tó wà láàrin Ẹ̀gbin Ọ̀run àti sísítà ẹ̀ àtọkọ ẹ̀ àtàwọn tó súnmọ́ ẹ jẹ́ ká máa wà careful. mo ṣe ń ṣe dáadáa ó kàn wá jẹ́ pé iṣẹ́ mẹ́díkà ó ti wọnú iṣẹ́ ìránṣẹ́ kọ́sá lomi máa wá mọ́mì wọ́n ta òun lọ́fà ó lè jẹ́ blood pressure lónìí ó lè jẹ́ diabetes lónìí ó lè jẹ́ malaria lónìí but due to their complaint ó máa easy fún mi àti deduce kí ló ń ṣe wọ́n so ẹlòmíì mo kàn máa sọ fún wọn ok tẹ́ ẹ bá gbégbá spiritual ẹ tún lọ lo àwọn oògùn báyìí máa kọ́ fún wọn kán lọ lò ó dẹ̀ ń wọnú ara wọn iṣẹ́ àmíṣẹ́ ìyanu lẹ̀ ń ṣẹlẹ̀. you see ẹ má jẹ́ á máa àwọn orin tọ́nà ṣe fún mi pọ̀ gan-an kódà tí n bá ní máa kà á mi ò ní kó mi lé. ẹ jẹ́ kí n dá dúró níbẹ̀ yẹn
ní àárín yẹn nípa ìwọ̀nba àlàyé tẹ́ gbọ́ lẹ́nu Egbin Ọ̀run fúnra lára ẹ̀. Kí ló ti fi hàn wípé wọ́n pa á? Ẹ̀dẹ̀ gbogbo wa ládẹ̀ ń gbọ́ nípa voice note kan tí ó ń lọ káàkiri wípé ìkan lára àwọn tó jọ súnmọ́ra wọn wípé ó sọ fún òun tó play voice note yẹn wípé ẹ̀yìn ń dùn òun mọ́ ibi ìbàdí, òun lè jókòó pẹ́ rárá, tóun bá ti jókòó ju wàhálà ni, ó ti lo oríṣiríṣi nǹkan kò work. Bóyá ó fẹ́ lọ ṣe operation, bóyá after the operation, according to the husband now, after the operation òun ló padà wá já sí ikú. Ikú bí bóyá gbogbo ìgbà tó lọ rí doctor ó ti lọ sí America, according to her. I think ó mention pé ó wá sí Germany and some other country. Ó lè jẹ́ wípé wọ́n ti nínú àyẹ̀wò àti gbogbo ẹ̀ mọ̀rọ̀ doctor náà, wọ́n lè ti sọ fún wípé kò sí ọ̀nà àbáyọ, kò sí cure, ipe kó máa ka days àbí years àbí months. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rí níta tó ń ṣe oríṣiríṣi òmọ̀kan tó ní kálukú ń dé mọ́ra. Ó lè jẹ́ látọ̀dọ̀ doctor wọ́n ti sọ fún wípé ẹ wo irú operation tó sọ pé kò survive after the operation. Ṣé o mọ̀ wípé kó tó operate ẹ wọ́n ní láti fún ẹ ní form kan tó yẹ pé o ní láti sign 50-50 ní chance yẹn. As a matter of fact, gan tó bá jáboyún tó bá fẹ́ ṣe CS fún ẹ, ọkọ ẹ àbí èèyàn tó súnmọ́ ẹ relative ẹ ó ní láti sign. Tó bá sign wọ́n ní operate ẹ tó já sí wípé o fọwọ́ sí o fara sí pé 50-50 kò sí 100% chance pé o máa survive ẹ. But oore ọ̀fẹ́ Ọlọ́run ni gbogbo wa ń jẹ. Kò séèyàn tí ó máa náà wọ́n ṣiṣẹ́ abẹ fún operation tí ò ní gbàdúrà pé kò ń survive ẹ. Ikú bí wọ́n lè ti sọ fún gbogbo ìgbà tí ó ń lọ káàkiri kan ti ṣe test, kan ti run test lóríṣiríṣi, kan ti sọ fún ipe tó bá lọ ṣe operation ó risk gan pé bí 30-70 ní percentage yẹn, bí a survive yẹn o 20-80 ní o àbí 50-50 ní o àbí kò sí oore ọ̀fẹ́ o. Then òun ló mọ̀, and nípa pé kò ní fẹ́ kí àwọn èèyàn mọ̀ kó má bàa máa káàánú àbí kó má kárí sọ àbí kó má fi ojú èwo pé kinní kan. Bẹ́ẹ̀ ni tó bá ń ṣiṣẹ́ lọ́spítà wọ́n á ti kọ́ ẹ ní school, wọ́n á ti jẹ́ kó yé ẹ ní practical, wọ́n á ti jẹ́ kó yé ẹ wípé o ní láti fi kó máa fi sympathy àbí kó máa ṣe yìí fún aláìsàn ní hospital àbí kò yẹ bẹ́ẹ̀ yẹn. Kí tinú ẹ̀ kó máa gbénú àìmọye nǹkan tó ń go through tó rí pé bí òun ò lè sọ síta. Ẹ̀ẹ́dẹ̀mọ̀ yìí tó sọ fáwọn òun àtàwọn sisters ẹ̀ mọ̀ nǹkan tó jọ sọ àbẹ́ gbọ́ rí wípé òun àtàwọn sisters wọ́n ń jà àbí wọ́n lọ nǹkan mọ́ra wọn lọ́wọ́ àbí nǹkan kan dogun sáàrin wọn. No, then kí ló dé tó ṣe jẹ́ pé everything tó bá ti ṣẹlẹ̀ a ní láti wá nǹkan tá a máa fi sọ orí ẹ̀, a kàn fi dá wàhálà lẹ̀ all in the name of ẹ̀ ń wá content. Ẹ tún wá fẹ́ da ilé ọmọbìnrin yẹn rú, ẹ fẹ́ dẹbí wọn rú, ẹ fẹ́ kẹ̀yìn wọn síra wọn, ẹ fẹ́ manipulate wọn títí débi wípé àwọn sisters yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní hate àwọn ọmọ Ẹgbẹ́ Ọ̀run, àwọn ọmọ Ẹgbẹ́ Ọ̀run tó bá dàgbà wọ́n á bẹ̀rẹ̀ sí ní you know. Bẹ́ẹ̀ ṣe títí tẹ mẹ́sì kéèsì Mohbad ẹ ti mẹ́sì ẹ̀ up rádaràda ní gbogbo yín ẹ kò tẹ̀ tó orí TikTok. Jesus Christ, please. Ẹ tún wá fẹ́ ṣe the same thing lórí Ẹgbẹ́ Ọ̀run tí ẹ wo ọkọ Ẹgbẹ́ Ọ̀run àti ẹ̀yin sisters ẹ̀ méjèèjì ẹ̀yin lèmi bá lọ́rọ̀. Ẹ wo ẹ wá bí any blogger, any speaker or anybody tó bá ṣe fídíò tí ò yẹ kó ṣe lórí ọ̀rọ̀ Ẹgbẹ́ Ọ̀run tí ẹ ò bá lè sùn ẹ̀ kẹ́ gbé lọ sí court ajé ó kù sọ́wọ́ yín. Ẹ jókòó síbẹ̀ kẹ́ jẹ́ kọ́mẹ́sì ìgbésí ayé kọ́mẹ́sì after death ọmọbìnrin yẹn kẹ́ jókòó kabẹ̀. Ṣẹ́yìn ò rí bó ṣe bá yé gbogbo justice for Mohbad jẹ́. Wọ́n ti rí wípé Elégùṣì ti ń gbé yálàyà gbogbo wọn báyìí sìn oníkálukú wọn àwọn tó ṣù sí ẹ̀ láàyò tó yàn láàyò tó fẹ́ lójú tó bá yé gbogbo ẹ̀ jẹ́ níbi tó ti ń wá information òfò àtàdánù kiri nípa nǹkan tí kò kàn wọ́n. Ìgbà tán rí pé ó ti fẹ́ máa mógun dé oníkálukú ti yọwọ́ wọn ti yọrùn àwọn òṣìṣẹ́ justice for Mohbad mọ́ èyí tán máa gbé wọn ti gbé oníkálukú wọn wá ọ̀nà tán máa yẹ wọ́n wá new kinní tán máa fi ṣe content. So Ẹgbẹ́ Ọ̀run kú báyìí sìn òkú ọ̀fọ̀ ni
tó jẹ́ nǹkan ìbànújẹ́ àwọn sisters ẹ̀ ọ̀bá máa wò ó kán máa kíìsì ẹ̀ mẹ́ ọ̀bá máa ṣe anything pẹ̀lú ẹ̀ ṣé báwọn náà ni sisters wọn ló ni wọ́n àwọn sisters wọn ló ni property kí ló kan ẹ̀yìn ṣé family yín ni ṣé de rí ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger yìí irú àwọn tó tún ẹ̀rí kan tó ń ṣépè ẹni tó bá sọ pé kán má ṣe justice for Ẹgbẹ́ Ọ̀run ẹ máa gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ jọ ẹ bá mi bèrè lọ́wọ́ ọmọkùnrin yẹn àwọn mélòó ló ti kú nínú ilé yín tó ti bọ́ síta wá ṣe justice fún àbẹ́yìn òkú nu family yín ní family bàbá ẹ̀ àbí family ìyá ẹ̀ ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń pariwo justice àwọn èèyàn tó ń kú nínú ẹbí wọn mélòó ló ti rí wọn lórí social media tán ní justice for lágbájá tó jẹ́ family òun kò yẹ kó tí ì kú nǹkan kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní láti mọ àṣírí ibẹ̀ no now èèyàn tó bá jẹ́ kí wọ́n gbé ayé sórí igbá wọ́n bá ẹ gbé wọ́n á pé káàkiri ni wọ́n á pé káàkiri nígbà tí mo gbọ́ fídíò yìí mo ní àṣejù ni ẹ wá justice òfowó ẹ fi Ẹgbẹ́ Ọ̀run sílẹ̀ òun ló ní property ẹ̀ ẹ fi àwọn sisters ẹ̀ sílẹ̀ bọ́n bá rẹ́rìn bọ́n bá rẹ́rìn ẹ fi wọ́n lẹ̀ wọ́n á jìyà ẹ̀ tán bá mọ̀ sí ikú Ẹgbẹ́ Ọ̀run bọ́n mọ̀ sí ikú Ẹgbẹ́ Ọ̀run Ọlọ́run á dá ọkọ wọn náà ọkọ Ẹgbẹ́ Ọ̀run náà tó ń sọ̀rọ̀ pé tẹ́tún bú pé ó ń sọ̀rọ̀ nípa property ìgbà tó wà gbogbo tó ṣà nínú interview tó sọ wípé Ẹgbẹ́ Ọ̀run pé òun wípé òun fẹ́ wá kó property òun sí abẹ́ àwọn kan tó sọ wípé àwọn tó sọ wípé ìṣe ni Ẹgbẹ́ Ọ̀run ṣògùn owó ó wà lára nǹkan tí ọkọ ẹ̀ fi sílẹ̀ torí wípé ọkọ ẹ̀ ò fẹ́ bá ṣe kíní you see ẹ kàn bẹ̀rẹ̀ sí ní manipulate everything rubbish lẹ́ ń ṣe ẹ lọ wá content ẹ sọ̀rọ̀ nípa Nàìjíríà tó fìyà jẹ yín the last time I check Ẹgbẹ́ Ọ̀run kọ́ ni problem ayé yín nǹkan ló sọ yín di rádaràda sórí social media online kẹ má rí nǹkan kẹ má lè ro ọpọlọ kẹ ẹ tó bọ́ síta láti sọ nǹkan tó jẹ́ pé gbogbo nǹkan tí ò kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ lẹ́yìn máa ń sọ di content ẹlòmíì yìí máa ṣe content tààrọ̀ ràn ẹ ṣe content fún gọ́fìmẹ̀ntì yín gọ́fìnà yín sínétọ̀ yín mínísítà yín everybody president yín ọba àlú yín ìjòyè baálẹ̀ tí wọn ò rí ti yín rò tó sọ yín di nuisance lórí social media ẹ pariwo lé wọn lórí iṣẹ́ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ẹ̀ múra kankan lórí justice ẹni ikú ẹni ẹlẹ́ni tí ò kàn yín lọ́wọ́ tí ò kàn yín lẹ́sẹ̀ tó bá yín pé bẹ́ẹ̀ ṣe múra tí àwọn ìjọba nìyẹn I am very sure pé ayé Nàìjíríà á nítumọ̀ díẹ̀ ṣùgbọ́n irọ́ èyí tán bá ní kòkó bó yín bọ̀ ẹ níbọ̀ ẹ lè bọ gba abẹ́rẹ́ nínú òkùnkùn ẹ máa wà òkè ẹ fi justice for Ẹgbẹ́ Ọ̀run lẹ lọ ṣe justice for ìyá yín ṣé èyí tí ìyá yín ti pa yín nínú yín ṣé ẹ tí àti ìgbọ́kẹ́ gbé justice wá síta kẹ ní bàbá yín ó ní láti wá ṣàlàyé ikú tó pa ìyá yín èyí tí bàbá ẹ ti pa yín tí ìyá ẹ ṣì wà láyé gbé justice ikú bàbá ẹ wá wípé kí màmá ẹ wá sọ kó wá ṣàlàyé báwo ni bàbá ẹ ṣe pa yín èyí tó bá kú nínú ẹbí yín ẹ gbé wá ṣùgbọ́n tá ẹ bá ti lè ṣe yẹn ẹ lọ wọ ẹlẹ́bí àrà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má gbàgbé láti bá mi kọ́mẹ̀ntì sáìdì tiẹ̀ kí ni ìwọ náà feel nínú àlàyé tó gbọ́ lẹ́nu Ẹgbẹ́ Ọ̀run fúnra lára ẹ̀ bá mi drop ẹ̀ sábẹ́ comment section tó o bá wá lè help mi tí fídíò tó bá ti rí má mi share káàkiri gbogbo àwọn tó ń pariwo òfò àtàdánù kiri Ẹgbẹ́ Ọ̀run ti fẹnu ara ẹ̀ ṣàlàyé irú ìṣẹ̀dá ènìyàn tó jẹ́ kó tó kúrò láyé so tó bá wá jáde láyé lójijì kì í ṣe anyhow person ìrìn àjò ayé ò ti fẹnu ara ẹ̀ sọ so ibi tó rìn dé òun ló mọ̀ má gbàgbé láti bá mi thumb up on this one ṣé o ti subscribe sórí YouTube channel kí ló ń dúró dè náà ó yá náà.